Gaddafi ṣe gbogbo ohun tí Amẹ́ríkà béèrè fún. Ó fi ohun ìjà alágbára oró rẹ̀ sílẹ̀. Ó ṣí gbogbo ohun àlùmọ́ọ́nì rẹ̀ sílẹ̀ fún wọn. Ó faramọ́ gbogbo ohun tí wọ́n gbé wá fún un pátápátá. Lẹ́yìn ọdún 8, wọ́n gbìmọ̀ pọ̀ pa á. Iran rí i, ó fi ṣe àríkọ́gbọ́n. Ìtàn kan ṣoṣo tó lè ṣàlàyé ohun tí ń ṣẹlẹ̀ ní Hormuz ni èyí. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ ni kò fi owó kan kún èjì ìtàn yìí kí ó di ẹ̀ẹ̀ta ohun tí ó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ mọ́ wọn lọ́wọ́. Ọjọ́ 19 oṣù kejìlá ọdún 2003, Muammar Gaddafi ṣe ìkéde tí ó yani lẹ́nu. Libya yóò yọ̀ǹda gbogbo ètò ohun ìjà rẹ̀, ohun ìjà àdó olóró, amúnáwá, ìyẹ̀fun olóró àti onífẹ̀ẹ́ iná rẹ̀, gbogbo ẹ̀ pátápátá. Ẹ̀rọ ayípo aṣèyàtọ̀, àwòrán ojúlówó, ohun àlùmọ́ọ́nì olówó iyebíye, ó yọ̀ǹda rẹ̀ fún àwọn ọlọ́fintótó Amẹ́ríkà àti Gẹ̀ẹ́sì. Agbọ́dẹ̀gbà àgbáyé fún International Atomic Energy Agency jẹ́rìí gbogbo rẹ̀ pé Gaddafi ò fi nǹkan kan pamọ́ fún àwọn mọ́. Wọ́n gbé igi tí wọ́n fi dínà ọrọ̀ ajé rẹ̀ kúrò. Ìdókòwò bẹ̀rẹ̀ sí wọlé sí Libya lọ́tùn lósì. Gaddafi gba ọwọ́ pẹ̀lú Tony Blair. Òun àti Condoleezza Rice pàdé. United Nations Security Council sì fún Libya ní ipò. US State Department pè Libya ní àpẹẹrẹ rere fún àwọn orílẹ̀-èdè míì. Wọ́n sì mọ̀ọ́mọ̀ dárúkọ Iran àti North Korea gẹ́gẹ́ bí àwọn orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n tún kanlẹ̀ rán Gaddafi sí àwọn orílẹ̀-èdè náà pé kí ó gbà wọ́n ní ìmọ̀ràn. Gaddafi di ọmọ ológo tó ń ṣe ohun tí ó tọ́. Ọdún 8 lẹ́yìn náà, ìyẹn ní ọdún 2011, NATO rọ̀jò àdó olóró lórí Libya fún oṣù 7 gbáko. Àwọn alátakò Gaddafi, àwọn rebels, pẹ̀lú ìrànlọ́wọ́ agbára ojú òfurufú ilẹ̀ òkèèrè, wọ́n wá Gaddafi kàn ní pàlàpálá Abẹ́òkìtì tí ó sá sí. Wọ́n mú un, wọ́n nà án, wọ́n sì pa á. Hillary Clinton gbọ́ nípa ikú Gaddafi lórí móhùnmáwòrán nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan. Ó sì sọ pé àwa a rí, ó kú, ó sì rẹ́rìn-ín. North Korea ń wo ìṣẹ̀lẹ̀ náà. Aṣojú orílẹ̀-èdè North Korea kan fún ilẹ̀ òkèèrè sì sọ pé ó ti hàn gbangba pé ìgbésẹ̀ Libya nípa jíjọ̀wọ́ gbogbo agbára rẹ̀ fún àwọn èèbó aláwọ̀ funfun jẹ́ ète láti kógun ja ìlú ọ̀hún. Kim Jong-un